mi náà tó jẹ́mọ̀jẹ́mọ̀ ìwọ náà ní fara rẹ lọlé ibi lọ máa kó sílé ní. jọ ṣàánú mi wọ́n ti mi ni àwọn ọ̀rẹ́ mi ló ti mi. ó tiẹ̀ àwọn òbí tèmi ò jèrè mi àwọn òbí tiẹ̀ náà ló jèrè ẹ̀ ṣọmọ mi tó gbé mi ṣá ibi ló ń pè ní ilẹ̀ pa àkọ́kọ́ èyí ìwọ náà máa. mi ò bá yín wé ẹjọ́ tó lọ lọ́hùn ọ̀tọ̀ọ̀tọ̀ lájọ wá ẹ̀ka ẹ̀rìn ní. ọlọ́run àjẹ ṣáájọ́ kí ẹ lóhùn forget that level ṣe ọyẹ kí ọ̀kan bá wọn fa ẹ̀rọ tí mi ṣe èèyàn pààyàn. àwọn náà ń ṣeré ara ògbó náà pè wá. No issue. Don't call me for that bro. When I talk about it, we already go. Guy, mommy, kia now. Don't join me, move in your time to lose. I'm with time for down. When you continue to so now, what you that to share now? Or some with time good online. I need to do online. More share that to join now. Why you dey hustle like I don't tire? Now waka we waka reach here. Ile ni ati fe dey make we relax. E wo lo se to tire now? What ati fi sele? I dey work. Time to go online. I need to do online, guy. Mi ò lè mú rìn. Kọjá ilé náà. Kọjá ilé náà. Ma lo ama be. Wọ́n náà túbọ̀ dey go jọ ṣe kí a máa get out. Ẹ dẹ̀ tí ó dẹ̀ mú ibi kíní. O ṣó lè máa mú mi rìn ni? Kí ni gbogbo eléyìí báyìí tó ń sinmi? No be your fault na me wey dey follow you talk na. Mama ẹ fún ọ́n ṣe. O tẹ kọ̀kọ̀ bí. Ẹ bá sọ tó ẹ̀ kó sọ ọ̀rọ̀ báyìí kìí yẹ bá bẹ́ẹ̀ tó wà. Ọlọ́run kò pẹ́ délé ọ̀rọ̀ ẹgbẹ́. Ṣèyí ẹ bá mi dábọ́ kó dúró kọ́ bá mi ṣe ẹ kó kàrà ìṣẹ̀lẹ̀ ẹ kí kẹ́yìn lọ ìgbésẹ̀ ìtẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ yà. Ṣèyí. Fọlá, ẹ̀rù ń bà mí o. Àti tẹsẹ̀ bodò, ọ̀ní ti ń fà. Kí ló ń bẹ̀ lẹ́rù? Ẹ̀rù kí ni? Kí ló kún ẹ̀ pẹ̀lú odò àti ọ̀nì tó ń fara wọn? Wáì tó fi jẹ́ irú èní tá lọ búra ń bẹ̀ yẹn níṣe náà dẹ̀ kú bẹ́ẹ̀. Wo bọ́bọ́ ẹ máa ń ní mi lára pẹ̀lú àwọn ẹjọ́ tí ò make sense jàre. Wo àkọọ́lẹ̀ Ọlọ́run ní àsìkò ṣe yìí tó nìyẹn ó dẹ̀ lọ. Kí ni ẹjọ́ wèrè? Wo èmi ò mọ mi ò rí sí gbogbo nǹkan tó ń sọ. Èmi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ o. Nǹkan tèmi kàn mọ̀ ni pé ẹni tí ò bá jẹ gbì kò lè kú gbì. Dá ìgbà wo náà máa wá sí báyìí? Kí n tèmi pẹ̀lú yìí? Èmi làwọn alálàáfáà ni àbí pásọ̀. Ṣèbọn láwọn fámìlì ẹ ti wá gbé. Wo àsìkò ẹ tó ni o. Ó dẹ̀ ti lọ nìyẹn. Tásìkò tiwọn náà bá tó o máa kú. Tásìkò mi bá tó máa lọ. So what's the big deal? Èmi ò ṣetán ikú. Má ro kúrò mi. Kí wàá lẹ́jọ́ burúkú tó wá ń rò látàrọ.
ò rí pọ̀. Àwọn people tó wá ń sálẹ̀ yìí bára wọn jà. Mi ò ṣọ́ ilé tí mo ń gbọ́ ìyàtọ̀. Wọ́n ń bára wọn jà ó jẹ́ bí ọwọ́ sálẹ̀ báyìí ló ti ń jáde wá. Ẹ̀dá ìṣọ̀tọ̀ kan gbàgbé sọ̀dá tó bá jẹ́ ìtọ́jú. Kí ni? Àwọn èèyàn ń jà ní. Ilé òun ni ọkọ̀ tó ń pa mi báyìí. Ọ̀tún Fọlá ẹ̀rù ń báyìí. Ẹ̀rù kẹ́ni ló ṣẹlẹ̀. Gbogbo nǹkan tí ò ṣẹlẹ̀ ní ilé ìlú bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. Ṣé wọ́n bẹ̀rẹ̀ òṣì ẹ̀? Ó bẹ̀rẹ̀ òṣì ẹ̀. Ìwọ náà wo náà láti gba káàdì lọ ṣe ìbúra ẹni gbogbo lè bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. Ẹgbẹ́ gbogbo ẹnu ẹ̀sán jàre. A máa wíru, a máa wíru. Kí ló ṣẹlẹ̀ ń sìn? Any situation tó bá ti ṣẹlẹ̀ ń sìn nítorí a ti lọ búra ní gbogbo ẹ̀ ṣe ń ṣẹlẹ̀. Oníṣòro o. À ń gbáriwo ká wo bí táriwo ti ń bọ̀ ká stop pariwo kiri. Ìjà ìpàyè òṣì. Láti lára ní ìlú mi nípa ọmọ nǹkan dúdú sí. Wà Alpha. Ló ṣẹlẹ̀, ló ṣe? Ó sì jẹ̀dí yẹn nìyẹn ó ti kọ́ flat mi lára mo ní ìdàgbò gidi bí a máa jáde rọlẹ̀. Juice tí mo kọ̀ rọra mu náà rèé ó kọ̀ dẹ̀ rẹ̀ sí fa mi. Bọ̀ Fọlá snapper lílé. Ìwọ bẹ̀rẹ̀ ìwúrí ẹ nìyẹn. Màmí mo mọ nǹkan tí kò sọ ẹ má jẹun. O ò ní kú ikú kíkú kan bí kò ṣe yíyè o ò lè kú. Ajá pé lóko ẹgbẹ́ wọn délé o bẹ́ẹ̀ alúbara bẹ́ẹ̀ ni bára ò fọ́. Abámúra ṣe àfidọ́ndẹ́pọ̀n adébíkùtẹ́ ilé eléyìí tí ń la mọ́lógbòjóyè ẹbẹ wọn ni ọwọ́ máa mú ṣe ó sọ bámà ṣe o àṣidọ́ndẹ́pọ̀n ó ká bámà wọn ṣe mo mà ṣe dán ó dẹ́pọ̀n. Ikú rẹ̀ àrùn nílé ọkà yìí. Ikú kẹ̀ ìṣẹ̀dá mi kọ̀ mo tàka ìdànù bàbá ẹ má jẹ́ kó ọmọ mi kú torí ẹ̀ ni mo ṣe wá síbí báyìí ń gbọ́. Nǹkan àṣemọ́sí wo ló ṣe? Tọ́kù fi ń lé ọká ikú rẹ̀. Àṣemáṣe wo ló ṣe Tádé? Màmí mi ò ṣe nǹkan. Jẹ́wọ́ fún mi èmi ni mo bí ẹ. Mi ò ṣe nǹkan. Sòótọ́ fún mi Tádé. Tádé jọ jẹ́wọ́ fẹ́mi èmi ni yẹ́ ẹ̀ jọ jẹ́wọ́. Ọlọ́ọ̀sẹ̀ nǹkan kan ọ̀sẹ̀ mẹ́wàá. Ayọ̀lá òòlì sórí mo ti lórí ẹ ti pẹ́ mo sábà pé ó jẹ́ 10 hours ló fẹ́ lòun fi tọ̀lù èmi pẹ̀lú rẹ̀ ni mo bá ṣe pé òun lọ́ba tó jáde o èmi pẹ̀lú rẹ̀ léde ni mi ò fẹ́ mọ táìmù ẹ̀wò mọ tẹ̀jẹ́ kí ni bóòdì tó wà pa. Ẹ ká sọ mọ́ wa.
Ẹ jọ̀ọ́, kí ni pàtó nǹkan tẹ́ fẹ́ bá mi sọ? Because especially me, mo wà in a hurry, ó níbi kan tí mo ń lọ. Mo pọ̀ wà ní hurry. Sorry, irú ẹ̀mí mo ti wà, irú àwa. Mo mọ̀ nǹkan tọ́jú o. Tí n bá tọ́jú yàn báyìí, tí n bá tọ́jú èmi mo gbé obìnrin báyìí ni. Mo lè tọ́jú bí ìgbà tí mò ń tọ́jú Samsung àbí iPhone pé kó mọ̀ jábọ́ kójú rẹ̀ mọ́ fọ́ tó mọ̀ pé screen ẹ̀ ó wọ́n díẹ̀. Bẹ́ẹ̀ lèmi ṣe máa ń package obìnrin. Ẹ wo gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ kò yé mi. Like, make it clear. Ṣé understand? Ọ̀dà bọ́sí wáyé ọ̀kú parara tèmi pẹ̀lú rẹ̀ bá ń jáde tí n bá gbọ́ ọmú. Sọ́rí gújọ́sìn kò ní funfun tó ọ àfíngàn ò ní funfun tó ọ funfun gan-an tó funfun. Ẹ wo nǹkan tẹ́ fẹ́ bá mi sọ ní kẹ́ sọ ojú ń kọ́ mi sẹ́. Ẹ wo bí nǹkan tí ó dà èyí tí mo fẹ́ sọ gangan kì í ṣe pé ẹ̀rù kan bà mí o nǹkan tí mo fẹ́ sọ gangan ni pé mo fẹ́ kémi pẹ̀lú rẹ̀ kájọ mọ gbára wa lẹ́nu ká mọ gbára wa lẹ́nu báyìí kọ́ gbá mi lẹ́nu kémi náà gbọ́ lẹ́nu ká kẹ́nu sẹ́jẹ̀. Oh my jeez. Wetin Musa no go see forget. Ẹ jọ̀ọ́ kí mo gbọ́ tẹ́ sọ yìí. Nǹkan tí mo fẹ́ fàyọ gangan ni pé mo fẹ́ kémi pẹ̀lú rẹ̀ kájọ mọ fẹ́ra wa kí n gbé ọ lọ sórí bẹ́ẹ̀dì kájọ gbéra wa kí n gbé ọ báyìí bíi Afeez Abiodun. Ẹ jóná kí ló sọ́nsìn. Mo fẹ́ kémi pẹ̀lú rẹ̀ kájọ mọ fẹ́ra tá nànú síra wa báyìí pé. Ṣó ya wèrè ni ṣé kò ń ṣe ẹ ni irú ẹ sí èmi wò jẹ́ kí n wá wọ̀ ọ̀nẹ́ láyéláyé ẹ kí mo sọ láyéláyé ẹ tó bá tún rí tó dá mi dúró bọ́ tí mo máa ṣe fún ẹ wàá rò pé tírélà ló jam ẹ ní rubbish. Mo gbé o yé wọ́n mọ̀ pa mi lẹ́nu ni lórí pé àfẹ́ni ló fa gbígbá ipa àti ẹ̀mọ̀ bóyá àwọn èèyàn ń wòyàn ó tún lèmi ò sí level àwọn ò wà ní level rẹ o ẹ lákùn ṣe torí pakuka kí làwọn level rẹ ọmọ ẹnu gbà kò sí wàhálà no wàhálà ṣé bó gbá mi lẹ́nu ó ti yé mi tí bóyá ọkùnrin lójú obìnrin lọ ni bóyá obìnrin lójú ọkùnrin lọ ni ẹ jẹ́ kọ́ mà irọ́ ibi ìbáyìí ni mo ti wá dóde jẹ́ ń dóde lómi. Sorry, lady kan ni mo bẹ̀rẹ̀ me actually Morocco, but she's not too tall, she's not too short, very fair, very beautiful, and slim kind of. Aniola Lembe. Oh. Yes. Ariola. Okay, it's nothing serious. See, I just know we have to realize more about it. You don't always give me that attention, in as much as I really want to speak to you and all. I'm not going to be based on several occasions, but you didn't even give that chance at all. So, what else can I do? Since this is someone I really want to be friends with, so keep tracing you till you get to pay. Wait, hold on. Kill us something. You all traced me. Wait, why does she trace me, Kiri? Kilo fake man, are you trying to kidnap me or what? Kidnap? How did we get there? Come on. See, I want us to be friends. And then since you from the opportunity to even talk to you on the street, maybe I can talk to you one-on-one in your house. You want us to be friends? Yeah. Joe, kini friendship ọkùnrin àti obìnrin o. Yeah, I don't see the friendship between you and I. I am not interested. Ṣó ti gbọ́ mi? And then let this hold on. Let this be the last time. To mattress me, Kiri, I don't like such things. Okay? I cannot be your friend.
See, In fact, we can never be friends. Don't say that. I mean no harm. It's nothing. There isn't anything wrong in being friends with a female. So. See, I don't know you, and I cannot be your friend. I repeat, I cannot be your friend. Excuse me. Yeah. Ikú o tàn lé o, bẹ́ẹ̀ ni ó padà lẹ́yìn ẹni o. Ilẹ̀ pa àkọ́kọ́ o. Bìnà ń jó lóko máa jala, níyàn ṣòfófó máa jala. Bìnà ń jó lóko máa jala, níyàn ṣòfófó máa jala. Ilẹ̀ pa. Kí ló máa ń ṣe ọ̀rẹ́ ẹ̀ náà? Arínọlá. Ìfà tó ń bí mi nínú báyìí. Kí ló dé? Kí ló dé tí o fẹ́ rí ọkùnrin sójú? Kí ló dé tí o kì í appreciate àwọn ọkùnrin? Kí ló ṣẹlẹ̀ gangan? Now, mo ní kí n lọ pọ́ǹpù mi. Wọ́n á bọ́sítà, wọ́n á rí wọ́n sọ black guy, wọ́n ṣáà wà. Nígbà tó wọ́n ní ta ló ń béèrè. Ó ṣáà describe ó ní ẹ̀ ń béèrè báyìí ó pupa ó ṣe kinní kan ní òkè Arínọlá ni wọ́n béèrè ó dẹ̀ ní bẹ́ẹ̀ ni ó dẹ̀ wọlé ó dẹ̀ lọ pa Arínọlá wá tẹ̀yìn ló fi bọ́ síta pẹ̀lú mi o mo wá dúró sí ẹgbẹ́ kan mo wá rí i pé mo àti gáà yẹn dẹ̀ rọra sọ̀rọ̀ wọ́n discuss all of a sudden mo kàn rí i pé Arínọlá kàn insult ẹ̀ ni tó bá yẹ bóyá insult gáà yẹn in fact ẹsẹ̀ gáà yẹn kàn wọlé ni ó kàn bínú wọlé. Mo ní láti lọ bá guy yẹn mo bẹ̀ sí ní ibẹ̀ mo ń bẹ̀ bí kó ṣá má bínú kó ṣá jọ. Can you just imagine? In fact, inú Arínọlá, inú ẹ̀kọ́ tí ẹ bí mi, ó wà sí ti room mi ti ẹ̀kọ́ tí ẹ bí ti in fact. No. Ó fọ́ ni òjọ́, ṣé ọ̀rọ̀ àárín ló ń sọ tó ka ẹ̀ lára báyìí? Báwo ni o ṣe ní ká mi lára ọ̀rẹ́ wá nìyà? Kò yẹ kí ọ̀rọ̀ àárín jọ ẹ́ lójú náà because èmi àti mọ̀mọ́ yìí kò ń ṣe ni kò dẹ̀ ń ṣànà. Adẹ̀jọ́ mọ̀ pé ọmọ yìí ò appreciate ọkùnrin. Kò sí oríṣiríṣi ọkùnrin tí ò ti toast ọmọ yìí ṣó gbà ní. Kò gbà náà. Bí a bọ̀bọ̀ rán àwọn ìyá jùlọ àbí kílẹ̀ ń pè. Bí a bọ̀bọ̀ yẹn ló máa gbé tàfẹ́. Ọlọ́run ló mọ̀ ó jẹ́ ká sọ nǹkan mi. Jọ tó yọ lọ. Ṣé wo ò ní boyfriend àbí mi ò ní boyfriend? Wọ́n ṣe dáadáa sí wa náà. O ní láti máa ṣe gbogbo eléyìí for a very long time. O ní láti stop ẹ̀. A ní láti pé jókòó ká bá sọ̀rọ̀. Nǹkan tó wà sí máìdì mi ni wípé mo fi pé Arínọlá pé lesbian. Bẹ̀rọ̀. Mi rò bẹ́ẹ̀ ò torí ọmọ yẹn SU ni. Adẹ̀jọ́ bá gbélé ni so tó bá jẹ́ pé lesbian yẹn á ti máa mọ̀. Trust nobody. Trust nobody. Kí ló dé kí lọkùnrin ṣe fún tó yẹn wá tẹ̀ ṣe lè á tẹ̀ fáwọn èèyàn ní chance. What happened? Sẹ́rí, wọ́n ń tẹ̀ra bá fi ní pé èèyàn máa ń wọ̀n dànù. Ẹ jọ torí Ọlọ́run ẹ má bínú ẹ tó bá béèrè pé kí lèèyàn ó ṣe kí lèèyàn máa ṣe fúnru wọn náà. Ẹ àlàyé ṣé gbogbo ìtẹ̀ ń sọ yìí kò yé wa rárá àṣírí la bẹ́ fún yín àwa rèé èèyàn wa lẹ jẹ́ kò sígbà tẹ́ ẹ rí wa tẹ́ ẹ gbé fún wa tẹ́ ẹ ṣàyè fún wa ẹ mọ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ gangan ní kẹ́ sọ fún wa káà lọ dábẹ̀ rú. Sẹ́rí bẹ́ẹ̀ ti sọ yìí ṣé ẹ mọ̀ pé obìnrin àtẹ̀yìntàn lásán òun ló yẹ̀yẹ́ mi ládùúgbò èmi ọmọ pé kéèyàn kan sọ fún yàn pé mo nífẹ̀ẹ́ rẹ o mi nífẹ̀ẹ́ o já máa fẹ́ ra wa o ìgbà tí ni àfi kò là. àlàyé gba ẹtí yẹn ẹ tó gba ẹtí yẹn ṣé ìwé ni àbí òmùsùn gba ẹtí yẹn fẹ́ mọ̀. ó mú gángan ní jàre ó mú ló ti ṣẹlẹ̀. kí lẹ fẹ́ ká ṣe fún ṣé ká pa ni. pípa bá. wọ́n lọ bá a lè yanjú ẹ̀ mi tẹ́ máa yanjú ẹ̀ kò lè wúlò fún ẹ kò lè wúlò fún ayé tó àmì kẹ́lá ayé kò fà ń dítèsì yẹn kí ni ọ lè pàṣẹ sílẹ̀ báyìí fàlàyé kàyájẹ sí ni pé ẹ jábìn oríṣi kókò jábìn. nǹkan tèmi kàn fẹ́ ni pé bẹ́ẹ̀ sì bá mi gbé tẹ́ bá ti bá mi gbé kémi kàn sáyọ tójú mi kó mẹ́ tí bá ti yọ tójú mi kó mẹ́ ó ti tán. ok nǹkan tí bàbá fẹ́ nìyẹn ó ti dán ni. kí nǹkan sọ fún un pé sọ́ọ́rí o àjùlọ tí mo fi jù ọ́ lọ ni mo fi hàn yàn gẹ́gẹ́ bí orúkọ mi pé àjùlọ ohun tí mo fẹ́ ti fún un. kémi kàn mo tójú mi kó kó sì máa bá tiẹ̀ lọ. ó ti ṣe é ṣe. ṣé wàá rí dítẹ̀sì ẹ̀ ni pé. kò lè gbà rárá ẹ má wulẹ̀ dára yín láwọn. àbí Arínọlá tẹ̀mí mọ̀kàn ni
Tẹ́ bá mọ oríṣiríṣi ọkùnrin tó ti toast ọmọ yìí. Ẹ má dára yín láàmú jàre, kò ní dá yín lóhùn. Kò lè gbà ló sọ yẹn. Àrínọlá ò ní gbà. Èmi ò tí àwọn ọmọ kan tó ṣe Àrínọlá yìí pé bí ayé tó ti wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọkùnrin ti jíù tí wọ́n ti ṣe kà fún. Báyé tó wá wà yìí, ó ti mí ní àwọn ọkùnrin o. Kò fẹ́ rí yín sójú rárá bó ti wù kó mọ. Kò lè gbà o. No, ó dà fẹ́ get kan tó mọ̀ sọ. Ṣé ọ̀rẹ́ ti yín nìyà? Mo máa ní bẹ́ẹ̀ ṣe máa bá sọ tó dẹ̀ ní kọ́ọ̀sì nìyẹn. Pé wọ́n yẹn jí fún ẹ náà, wọ́n yẹn dẹ̀ wà òkè. Ó dàbí kí ọkùnrin nídìí wọ́n máa bóyá máa bá ẹ sọ pé pẹ́rọ̀. That guy like you, just you know. Wọ́n kọ̀ bá mi pé àwọn ẹ̀ lè bọ́rọ̀ yín sọ̀rọ̀ tì náà. Being your friend, obìnrin sóbìnrin, wọn náà tẹ̀lé bọ̀bọ̀ yẹn o, wọ́n yẹn wà ń bẹ́ ọ àti náà. Ṣé o yẹ? Ẹ wo, bros, kò lè gbà. Èmi mọ̀ pé lè tọ́jú ẹ̀ àmọ́ kò lè gbà. Kò lè fẹ́ yín. Ok, but tá a bá ṣe báyìí nǹkan, ń gbé o kò sì fún mi ní link àbí key tí mo lè fi bá sọ̀rọ̀, o kò fún mi ní audience pàkó wá kọjọ full lásán, 100,000. 100. 100,000 fún Àrínọlá àbí fún àwa. Each of you, 100, 200, ó kéré gan-an. Ṣé serious? Owó tí ò ra ọgbọ ọwọ́ mi, ó gbé mi gan. Ẹ dúró, ẹ serious abẹ́ ṣeré. Tó bá ti jọ̀rọ̀ owó, èmi ò ń fowó ṣeré o. Gbogbo èèyàn ló mọ̀ mí. Mi ò ń fowó ṣeré rárá. Pero, look now. You no smell her. Ẹ ta sọ́sọ́ tó bá ti gbọ́rọ̀ owó dé. No, gbóòórùn ẹ̀ ni o. Ó dẹ̀ sí ọ̀pọ̀ oníkàtà. Ó wà nílẹ̀ bí ẹ̀pẹ̀ ṣe sáré flash ẹ̀ ni. Ẹ má ṣe. Ṣé wàá pè fún mi? Ó máa dún bí. No be say this thing. I no dey know no. Mo kó láwọn bọ́ọ̀sì yẹn. Ẹ wo kémi tó mọ̀ bí ẹ ta sọ́sán ẹ jẹ́ kí level yẹn wọlé kówó kọ́kọ́ wọlé náà èmi máa tó mọ̀ bí ẹ ta sọ́sán bó dẹ̀ sọ ẹnu ni. Ó yá mú wa mú fígọ̀ yẹn wá. Anyway tẹ bá ní kí n pe nọ́mbà yá 080. Account number ní kí n ṣe phone number. Ẹ má fi owó máa ń ó ní bó ṣe máa ń ṣèyàn lọ́pọlọ. Anyway ó yá 00 63 48 06. Báńkì ò ní ẹ. GTB àwọn náà fásitì jù ẹ jẹ́ àwọn fóònù mi ó yẹ kó ti wọlé. ó mà ti wọlé lóòótọ́ ẹ máa padà ta sánsán 100k. No for hearing ìpókọ̀ tí ẹ máa ń kọ́ jókòó bá mi sọ ìjọ tá bá tó wá sọ̀rọ̀ màá tó top ẹ up. It's small. Mo kàn jẹ́ lára àwọn guys yóò like ariwo mi ó ṣe làwòlà ó yẹ kí mi náà think kí n wọ gold but no I don't like that kind of life I just stay cool there you know. Mi ní ṣàwọn fẹ́ mi. Ẹ jọ pé serious. Nǹkan ẹyọ kan mo mọ̀ pé Àrínọlá máa ń like tí fi enter. Kí ni ìbọn náà? Àrínọlá like kó máa ka novel. Pero. Ọ̀gá, Àrínọlá kí la rí gbọ́. Ilé tó ń sá mi kí ló ṣẹlẹ̀? Mo ti notice ẹ láti bí 2 days ago báyìí. Mo ń ka novel kan. Yeah. What's the title? Check it out yourself. Is it good? Yes. Gbọ́n ló máa kà tó ọ̀dẹ̀ yá mi. Anyway, mo ti ka tún tẹ́lẹ̀ nǹkan tó ń túká ni. Ẹni tó dẹ̀ yá mi náà ó máa tó débi báyìí mo ti ní kó wá gbà pẹ̀ fún rẹ̀. No, má ṣe bẹ́ẹ̀ náà. Ṣé mo nǹkan tó máa ṣẹlẹ̀? Tíyàn yẹn bá ti dé sí wá sọ fún pé ọ̀rẹ́ ẹ̀ fẹ́ sáré tí má ti kà tó wà á dà padà. Ṣó ti gbọ́? Bọ̀ kí ló máa ṣe ẹ̀nà? Kí ló tó yẹ pé tó bá ti rí novel báyìí? O máa ń lose control. O fẹ́ kí ló dé? Ìwọ náà wo náà ìwọ nǹkan tó ti kà tó tún tún kà. That means very interesting. Yes, very interesting. Oh, dẹ̀ yá mi jọ nítorí Ọlọ́run. Pluralistic pero. Ṣé ìdáfàdà? How you doing? Hi. Afana, ṣé wàá wá? Ojú ẹ̀ náà. What's it? Are you okay? I'm fine. Kí ló ń ṣẹlẹ̀? So, ẹni tó ní novel. Oh, please, can I borrow your novel, please? Oh, wow, yeah, you can. Only fún kókà náà, why not? Ní sùúrù, jẹ́ kí n mú fún ẹni tó yá mi. Sẹ́ni tó yá mi náà, àwọn àmú fún ẹ. So, mi ní ẹni ìṣó yá gbàgbàgbà. Ṣé wọ́n ti kà tán ni? Why are you doing like this? No way fún mi, ẹ ṣé. I'll give you, but báwo máa ṣe dá padà? I was thinking I give you my number and then tó bá ti kà tán you call me and drop it away. Oh, okay, no problem.
080. Oh, please, hold on. Okay. 080. Yeah, 59. 59. 199. Okay. 301. My direct line, actually WhatsApp line. Oh, they text me anyhow. I just see. Okay, no problem. Thank you. What's your name again? Sheyi. Okay. Sheyi. Sheyi, Mr. Sasoso. Yeah, Sheyi fund. Yeah. You can read it. Interesting. I have other novels, you know. Really? I'm a reader too, so I read a lot. Get another. More from you. How many would you like to get? Like. I don't know, as much as you have. So you read a lot. I guess so excited. 150. I am hot and you are not. I am hot and you are not. I am hot and you are not. Mo jáwèrè àti mo jáwèrè gan. Àwọn ènìyàn jáwèrè, mo jáwèrè tán mo jáwèrè pa. Ṣé o serious o? Kí ló rí? Instead kó jókòó, kó fàṣẹ, kó lè lówó lọ́wọ́, obìnrin ló ń tẹ̀lé kiri. Àlàyé Èkìtì jìnnà s'Èkó, kò yẹ kó má sọ bẹ́ẹ̀. Gbàgbé gbogbo yẹn. Èmi sọ ètò bí mi ṣe wà. Èmi sán lórí gan. Èmi aláàánú yẹn fi májèlé rò fọ. Èmi fún ara mi. Okay, jẹ́ wá já jẹ́ kí n check fọ́ ẹlẹ́nu. Ṣé wọn kọ́ bá tán pè ní Àríọ̀lá yẹn? Àwọn ẹ̀ ti gba nọ́mbà. Really? Mi sọ̀rọ̀ ẹ̀fọ́ lánàá rí. Ṣé mi pàdúrà ẹ̀fọ́ ẹni? Ó gba nọ́mbà mi dé kó máa pè mí, máa bá mi fún máa sọ̀rọ̀. Ó máa text máa WhatsApp mi, ó lè pè kí ọmọ wa fara yóò àtò. Ọ̀la ọmọ yẹn gba nọ́mbà mi tó ń dúró re tán ni. Kò yírí ẹ̀ mi nọ sí ọmọ yẹn kó jẹ. Àfààní bá lè máa jẹ́ kankan jọ wà lórí ẹ̀ 08259 tètè lórí fóònù ẹ̀ lọ́wọ́ kan. Okay, ṣé torí pé ìwà àti Fọlá ti bet 500,000 naira nísìnyí? Òun ló jẹ́ kó máa sá kiri nítorí obìnrin. 500 yẹn mo ti jẹ. Ọmọ yẹn náà máa tún jẹ. Ìwọ kan jẹ bẹ́ẹ̀ táwọn sábẹ́ tì ní. Ṣé wà náà ní ká tún lọ? Bó máa wá mi wá. Gbà bí ọmọ yẹn máa wá lóòótọ́ máa jókòó sókè máa gbé ọmọ yẹn wá. Ọmọ yẹn dúró ọmọ yẹn mọ́ ju báyé ro lọ. Wọ́n sọ pé ọmọkùnrin bọ́kùnrin sọ̀rọ̀ kò ráyè tọkùnrin kò ní wo jẹ́ anybody wo mí náà ṣe mi ta ṣe ògbóòrùn ẹ̀ oníkàtà ni. Ó máa wá mi wá wọn ò lè ní tó yẹn. Èló ló máa filẹ̀? Ó máa wá mi wá. Ìyẹn ò kì í ṣe problem tèmi. Kí wọ́n á problem tiẹ̀? Client tèmi bá fa yẹ kó ti pọ́n kàtà ń wá bá fa èmi wèrè kankan ní mọ́ṣẹ́ wèrè ó jẹ́ kí n bẹ́ẹ̀ bá sọ́kó bẹ́ẹ̀ mú bóyá ọ̀sẹ̀ pọ̀ àwọn náà máa tọ́ba tí kí ni bá pọ̀ jù lára kò dá máa ń fà ṣojú o àwọn máa lọ́nu mọ́lẹ̀ ni kò dẹ̀ da oníyàn gan ò ní pé hello. Hey you, àárín wealth àwọn olóyìnbó wọn sọ wípé middle of wealth àárín ọlá. Sheyi, your mouth is too sweet, Joe. Ọlá mẹ́ntọ́ lọ́wọ́ ni wọ́n wé tutù. I hope that you're not flattering me. Ọlọ́run kú iṣẹ́, Ọlọ́run parí iṣẹ́. No, me in my life, ká sọ pé mo ti rí 10 beautiful girls in my life. Really? You're either number 1 or number 2. Oh, because you're first to second. Maybe after my mother. Okay. Are you serious? Oh no, pretty. Kí ló dé? Then for the fact that you want like o máa kàwé yẹn. O máa tán orí mi on. Tó bá yẹ pé mi lọ́lọ́run. Kò tó pray tán máa ti gbọ́ because bí voice ṣe ń wọ̀ mí lára gan. Ó dàbí àwọn ọ̀rẹ́ wa ní turn on ni o. No, I'm not flattering you. You're so pretty. I'm sure pé mommy ló máa jọ. That's a joke. I have another novel. Money new collections we should get, and then Oma Datobale Kayano. Oh my God, I'm so excited. Is it romance or action? No, it's a fiction. No, it's romance, romantic story. But I love it. Romance. Yeah. Okay, I'm super excited right now. Okay, you know what will happen? I will come right away to take another one. I have something really funny as gift. A nice story, so I like. See, I'm blushing, really. Stop. That make my drop go. To a village, customer care, you must order Lenny.
All right. Later. It's alright. So I'll see you soon, right? Okay, Maja, come on, no problem. Bye. Auntie wa, just a little sorrow. Sheyi, of course. Sheyi. Yeah. Arinola. Ìgbà wo ni ìwọ àti Sheyi di ọ̀rẹ́ tó dé pé ẹ bẹ̀rẹ̀ sí ní bára yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ẹ ti ń fẹ́ra yín or something like that? Come off it. Kò sí nǹkankan láàrin èmi àti Sheyi. Sheyi kàn jẹ́yàn tó wà very funny. Ó máa ń jẹ́ kí n rẹ́rìn all the time. And moreover, I was going to share new novels. Only believers. So I can't wait to have them. But other than that, èmi àti Sheyi, we are just friends. Just friends? Oh yeah. O den bá sọ̀rọ̀ lórí phone bẹ́yìn. Pero ani Sheyi is a funny guy. Oh man, crack me up, Goni. Arinola, be careful. Just be careful. Please. All right, babes, no problem. Don't fall in love with him. You know me, I can't fall in love with him. Anyway, our being at me, so tomorrow is solar, so I need to go see them now. Oh, okay. So, when are you back? In the next 3 or 4 hours, I should be back. Okay. I'll wait for you. Okay, baby. I'm going to text me. Oh my God. Kiki. Baby. How far now? Mo wà jàre. Pero Sola ò tí dé ni. Kò tí dé o, bọ́ mo ti pè ń sin Ọlọ́run tí ń bọ̀ nílé. Okay. Èmi fẹ́ sáré dé ọ̀dọ̀ Sheyi kí n return novel ẹ̀ fún. But tó bá ti dé sọ fún pé mi ní pẹ́ ṣá, ṣùgbọ́n. Bẹ́ẹ̀ tí rí. Ṣọ́ọ̀fì novel ṣọ́ọ̀fì ṣe ẹ nì. We'll actually have to return this because mo fẹ́ gbà mí lọ́wọ́ ẹ̀. See you. Ọlọ́ àpò ẹ̀yàn ṣáà máa pẹ́. All right, darling. Lọ́gbọ̀n every time. Wọ́n mọ̀ kò tó rí rẹ̀. Ẹ ọjà o. Hello, ta ló sọ̀rọ̀? Hello. Kí ni ṣe wọ́n lọ fún? Gbé bóyá kó gbé fóònù fọmọ ìyá náà. Àjùlọ ní sọ̀rọ̀. Aláyé tó àlè bàbá àgbàlagbà. Ọmọ ìyá náà wà ń bì. Sikélébé gan ajọ wà ń bì náà wà lábà. Nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé sẹ́rí ọmọ àárín ọlá tí mo sọ fún yín ó ti jáde báyìí. Ó ti jáde. Ẹ sì ti jáde báyìí. Kẹ́ ẹ lọ gbé kẹ́ ẹ mọ gbé bọ̀ níbi tí mo sọ fún yín o. Ìgbà ẹnu sọ ọmọdé yẹn ti jáde torí kí n béèrè pé ó ti jáde. Ipa ọmọ ìyá náà ti wèrè kejì tẹjọ́ tẹ̀lé yín onírùngbọ̀n wèrè. Ókè aláyé kò sí wèrè sí bàbá yẹn náà lẹ́wà àmọ́ àgbèdè bẹ́ẹ̀ ń sìn sí. Ó yá ẹ má pẹ́. Àárín ọlá ó pupa báyìí. Èmi mo sì fẹ́ sọ ọ́ dé ààfin. Ẹ̀sìn olórí ibú. Àárọ̀ ṣé mo sọ fún mo ní àjùlọ lórúkọ mi kò fẹ́ gbà nísìnyí ó ṣẹ̀ṣẹ̀ gbà èmi ni mo sọ bẹ́ẹ̀ fún. Olóògbé làwọn obìnrin mi o wọ́n máa nífẹ̀ẹ́ jìnnà wọ́n máa lọ ra kùkúmbà olórí burúkú ṣé kùkúmbà tó wà lọ́dọ̀ tí wàá ti tán ni. Kùkúmbà tí mo lè tà fẹ́yàn bíi 500 tẹ́ẹ̀mọ̀ pín ẹni tí ó là ń bẹ̀ ẹ kàn máa mú ọ̀bẹ wá láti gé ni. Ọ̀gbẹ́ni wa èwo ni tó sọ Àjùlọ ni pé àjùlọ náà mẹlẹ yẹn ti jáde sí pé kásáré lọ ka mọ́ ibi tí wọ́n sọ yẹn ká máa gbé bọ̀ àbá wọn ní àbá yẹn. Tíṣẹ́ bá pẹ́ ní kan pẹ́ ṣe. Movement lọ́wọ́ kan gbà yẹn. Ó dẹ̀ pa yẹn ṣe àjùlọ àti ọgbọ́n fún ara yẹn ṣé àjùlọ mọ nọ́mbà tiwa ni tó fẹ́ pé olúwa ń pè. Aláyé lè ti try náà bá yẹn kó má lọ lọ́ọ́ ṣe pé. Ta 4G mò ń lò tí òfin lọ 4G mò ń lò. Àlàyé bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ ẹ jẹ́ ká yìí ti lọ kó dédé wá máa lùzọ̀ ọmọ ẹ̀ òkè yé níbẹ̀. Àbí lọ́wọ́ kan movement. Ọ́físà, mo ń dá yín lóhùn. Mo rí pé ojoojó ọmọlúàbí. Mo dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tí ń bá bí ẹ máa ṣòótọ́ pẹ̀lú ẹ̀. Ìbéèrè ẹyọ kan ni mo fẹ́ bi mo dẹ̀ fẹ́ kẹ́ dá mi lóhùn bó ṣe jẹ́ gbogbo. Kí ló dé ẹ fi pa Arinola? Ọ́físà, ẹ mà ní rógun àdùn mọ́. Ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe ń wò mí? Adìyẹ lásán mi ò lè dápa. Bílíntà sí èèyàn ẹlẹ́ran ara bí tèmi. Mi ò mọ nǹkan kan pa ẹ̀. Àti wípé Arinola tá ń sọ yìí mi ò dá mọ̀. Ẹ ṣe kí ni? Mi ò dá mọ̀. So ẹ ń sọ fún mi sí pàwọ̀ ọlọ́pàá àmọ́ṣẹ́ wa níṣẹ́ àbí?
àbí ẹ rò pé àbọ̀ pẹ́ ilẹ̀ pa ni ṣé ẹ ti gbàgbé pé ọjọ́ tá à ń sọ yìí ilé yín ni àárín ọlá wa. lóòótọ́ ni kò dọ́dọ̀ wa. Nínú investigations tí a ṣe a rí pé ọ̀dọ̀ ẹ ló ń bọ̀ ìwọ ló fi wá fún novel and besides kí ni relationship tó wà láàrin méjèèjì. ok ọ̀dọ̀ wa ló ń bọ̀ fún wa fún mi ní novel bọ̀ wá padà rí kò mú wá then kò sí relationship kankan láàrin wa ju wípé àjọ ń kàwé lọ àjọ máa exchange novel máa fún un náà fún mi àjọ máa ń kà we are just strictly readers I mean and you know readers and leaders. Our relationship tó wà láàrin méjèèjì o. kí ni relationship tó wà láàrin wa. no it's not about more cause when you say what about my bad me just saying I just lost a friend that àjọ máa ń kàwé àjọ máa ń share ideas àjọ máa ń rub minds together. I can't see her anymore. Hey, yeah, you understand because you won't go through. Like I can't see my friend. You just want me to remember what is not me. Can you do that anymore? Mo rí pé o ṣetán àti help wa lórí investigation sọ rárá. Ẹ bò lè fẹ́ kí n parọ́ mọ́ra mi. Kí n sọ nǹkan tí mi mọ̀. Ṣé ló kò dùn pé mi lọ́rẹ́ mi dájọ́ máa ń kàwé mọ́ ni. Ẹ ṣàkórí kò sùn là ń sọ. Ẹ̀yin ò ní bosom friend rí ni. Ẹni mi help mi. Ó rẹ̀ bùn fẹ́ ṣe ní parọ́ mọ́ra mi ni. Mi rí yàn mi. Anyway, kẹ́kọ̀ọ́ jọ kàwé ní àbí. Reading, just strictly reading. Mi ò. Mo nǹkan tí màá ṣe. Officer, Terry, kò sí nǹkan tó fẹ́ bí tí mo ti fẹ́ sọ. Nǹkan tí mo mọ̀ ni mo ti sọ yẹn. Ẹ ṣe lè expect mi kí n parọ́ nǹkan tá a ṣe ká parọ́ ìmúra wa náà kò work now. It's not making any sense. Mr. Fola. Ẹ jẹ́ kí n rán yín létí nǹkan kan. Ṣé ẹ gbàgbé pé ọjọ́ tá ń wí ọ̀dọ̀ yẹn ni ọmọ ẹ sọ pé òun bọ̀? So nígbà tó wá dágbére pé òun ń bọ̀ lọ́dọ̀ wa ó wá mí pé ó dọ́dọ̀ wa lẹ́ni tá a fojú rí rárá. À ń bọ̀ síbọ̀sí pé wọ́n wá assumption burúkú yìí wá pé a ṣe ń jàǹbá àbáwá la ṣe kú pa. Really? Yes, really. Let me remind you something. Ṣé mo pa àwọn ọlọ́pàá mọṣẹ́ wa dáadáa? A dẹ̀ mọṣẹ́ tẹ̀ ṣe. Tẹ́ ẹ bá wá gbéṣẹ́ yẹn gan síra wọn, ẹ bọ̀ kó ń jọra wọn. Lọ́nà wo ló gbà jọra wọn? Àti fraud àti à ń pààyàn bẹ́ẹ̀ ṣe máa ń ṣe mọ́ra wọn. Ẹgbẹ́ ọlọ́pàá ṣọ́rọ̀ lẹ sọ lẹ́nu. How does fraud and murder àti murder case báwo ló ṣe papọ̀? Báwo ló ṣe papọ̀? Yes. Báwo ló ṣe papọ̀? Ẹ wo ọ̀gá ọlọ́pàá nǹkan tí mo mọ̀ ni mo ti sọ yẹn mi ò lè parọ́ nǹkan tí mi ò ṣe. Nǹkan tẹ́yìn mọ̀ lẹ ti sọ yẹn. Bẹ́ẹ̀ni. Ok, ẹ má wọrí. Ó dàbí ẹni pé torí tọ́ṣọ̀ ò tí ì wọ̀rọ̀ yìí ni. By the time tá a bá bẹ̀rẹ̀ tọ́ṣọ̀ lórí ọ̀rọ̀ yìí, gbogbo ìtẹ̀mọ̀lẹ́ máa sọ. Ẹ ṣé màá wá parọ́ nǹkan tí mi ò ṣe múra mi. Ṣé ẹ mọ ifá ìlú táwa ń ṣí bíbá? Nǹkan tí mo mọ̀ ni mo ti sọ yẹn sọ. Ok. Mr. Jùlọ, nínú investigations wa, a rí wípé ẹ̀yin náà wà ní ara wọn tí wọ́n ń dún màwúrú mọ́ Àrìnọlá tó fi dolóògbé. Ẹ jọ̀ọ́ tó lọ lọ́hùn. Ẹ má da ọ̀rọ̀ papọ̀ mọ́ mi lójú. Threatening yàtọ̀ sí pé yẹn nífẹ̀ẹ́ yẹn bá yẹn sọ̀rọ̀ fẹ́ wò. Kò sí ẹ̀ṣẹ̀ wà mí pé kéèyàn nífẹ̀ẹ́ nǹkan kó béèrè pé àmọ́ nífẹ̀ẹ́ kìíní yìí o. Lóòótọ́ ni ọmọ wù mí o, mo bá ọmọ sọ̀rọ̀ o. Bóò ló ṣe wá jẹ́ threatening? Mr. Jùlọ, ṣe rí ọkùnrin ni mí. Mo mọ ọkùnrin ni yín. Ẹ dẹ̀ máa wọ ọkùnrin tó bá dọ̀rọ̀ onífẹ̀ẹ́ dé. Ọkùnrin Bobrisky wípé a nífẹ̀ẹ́ obìnrin. A nífẹ̀ẹ́ obìnrin. Kò sí nǹkan tá a lè fi wá o. So ó possible yẹ pé kò nípasẹ̀ gbìyànjú pé fẹ́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  lẹ́ti lọ ṣe núrò lẹ́ti lọ ṣe nǹkan tó jẹ́ kẹ́ ṣe. Ẹ gbà mí kẹ́. Tọ́mọlọ́mọ fi kú. Ẹ mọ̀ gbà mí irú kọ́fì wo lẹ fi lọ mí. Ẹ jọ̀ọ́ tó lọ lọ ṣé ẹ̀yin náà ti sọ pọ́kùnrin ni ṣé obìnrin téèyàn bá sọ̀rọ̀ ní tó wà ní life tí kò wá gbà nígbà tí bá wá sọ pé mo fi ṣe kàkà kíkú mọ́ jẹ ṣé mo fẹ́ fẹ́ òkú ẹ ni. And again a gbọ́ pé ẹni àwọn bọ́ìsì kan tí ẹ máa ń bẹ̀ níṣẹ́ kó má jẹ́ pé nítorí little change ṣe máa ń fún àwọn guys yẹn pé kó fi jẹun lọ́ṣẹ̀ wò pé ẹni tó ń bá wa fẹ́ yàn ẹni yóò gbà fún lọ́ṣẹ̀ lọ gbèjà yín jà. Ẹ jọ̀ọ́ tó lọ lọ ẹ jọ̀ọ́ bọ̀dà ẹ má fi nu mímọ́ mọ́ jẹ o ẹ má fi nu mímọ́ mọ́ jẹ o àwọn bọ́ìsì wo èmi ò láwọn bọ́ìsì kankan o ṣé wọn ṣe politics kì í ṣe pé mo fẹ́ ṣe union èwo làbúrò mọ́ kó bọ́ìsì káàkiri àwọn tẹ̀sán wọn ṣe bọ́ìsì mi àwọn ọ̀rẹ́ mi ni. ẹ ní sùn kẹjẹ kẹjẹ kí n gbọ́njà rẹ adé ń yí sọ̀tún ẹ̀yìn mi sí kúrò kí ló ṣẹlẹ̀. Ẹ ṣe kí wọ́n parọ́ nǹkan tí ì ṣe mọ́ra mi ni àbí kí ni báyìí. Mr. Jùlọ
ẹ gbìyànjú àti ràn mí lọ́wọ́ kí mi náà lè ràn yín lọ́wọ́. Olùrànlọ́wọ́ la jẹ́ fúnra wa. Nǹkan tí mò ń béèrè yóò ti tó nǹkan kan. Mo ṣe ṣiṣẹ́ ni o, mi mọ̀ bó ṣe jẹ́ o, mo ṣe kí nìkan mi ni o, ó simple. Mo mọ̀ pé nǹkan tẹ̀ ń sọ simple ni. Àmọ́ bẹ́ẹ̀ tí ń bá mi mú ṣe simple, ìyẹn ni pé ẹ lè rope mi o, because ẹ ti fẹ́ máa rope mi o. Mo ní mi ò láwọn bọ́ìsì. Ẹ wò, ṣe fẹ́ gbọ́. Mo ń gbọ́ yín. Mo ń rò wípé ọmọlúwàbí ni pàtàkì ni ò jẹ́ kí n fọwọ́ kàn yín. Àmọ́ náà mo ti rí pé nǹkan tẹ́ fẹ́ ni pé ẹ fẹ́ wọlé lè. Màdé lò fún yín, apààyàn. Ó pààyàn dẹ̀ tún deny. Mi ò deny, tó bá jẹ́ pé ní nọ́mbà ọ̀run ni ẹ̀ bá pè é, sorry. Èmi ò mọ bẹ́ẹ̀ sì lè wádìí, ṣé bọ́ máa rò òkú ẹjẹ́ kan lọ́rọ̀ àbúgbà ọmọ ológun. Mi ò ní bẹ́ẹ̀ jiyàn, tó bá jẹ́ òun ló pa, bó jẹ́ ọkọ ló pa, mo mọ̀ pé tọ́wọ́ bá bà ẹ́, wà sọ tẹnu ẹ̀. Mo máa tó sì dáràn o. This is lockdown. Binanjo loko majala niyo ṣòfófó majala. Binanjo loko majala niyo ṣòfófó majala ilẹ̀ pa. Ẹ̀yin ẹ lè wá padà báyìí tí ẹ kì í tètè máa lọ. Ṣé understand? Ẹ fọkàn yín balẹ̀, kò sí wàhálà. So àwa náà ń ṣiṣẹ́ àdákẹ́. So bó bá dẹ̀ ṣe jẹ́ máa jẹ́ kẹ́ mọ̀. And again, ẹ má gbàgbé láti máa jẹ́ kí n tètè máa mọ anything tẹ́ bá gbọ́ ọ bí ẹ rí any suspense kankan ẹ tètè jẹ́ kí n mọ̀ so alẹ́ gbègbèsẹ̀ lórí ẹ̀. Ẹ ṣé gan ọ̀gá ọlọ́pàá ẹ wo a need láti mọ ẹni tó pa Arinola àṣírí ẹni náà gbọ́dọ̀ tú. Dandan nìyẹn káṣírí ẹ̀ tú torí pàwọ́ náà sinmi ìwádìí dẹ̀ ń lọ lọ́wọ́ iṣẹ́ òjò ẹ̀dùn lọ́fíìsì tiwa náà so ẹ fọkàn yín balẹ̀ nǹkan tẹ́mi kan máa gbà yín nímọ̀ràn ni pé any suspect tẹ́ bá ti rí àbẹ gbọ́ pé wọ́n sọ pé ẹ jẹ́ kí n tètè mọ̀ please so àwọn náà lè gbé ìgbésẹ̀ lórí iṣẹ́ wa à ń lè jókòó tẹ̀tẹ̀rẹ̀ so thank you very much kẹ́tẹ́kẹ́ yá. Ọ̀rẹ́, nǹkan tó ń béèrè lọ mi, nǹkan tó lágbára ni. Ọmọ kò lágbára tó lè ṣe ni. Who risk for my profession? But a ti pẹ́ fúnra wa. Tí mo bá release àwọn guys fún ẹ, ó wá show mi pé there won't be any problem. Ẹ dẹ̀ máa kó wọn padà wá. Ó ṣe sọ, Táíwò, èmi náà mọ̀. Àmọ́ wo sórí ń tó wà nílẹ̀ ẹ jẹ́ á ṣe bí wọ́n ti ṣe kó lè bá rí ibi tí rí ni. Ilé ìtẹ́kọ́ àwọn arákùnrin ìtẹ́kùn wọn sáhàmọ́ yín ó ti tó gẹ́. Ọ̀dà láti jọ ìtẹ̀ tí ń bá wọn fà tẹ̀tí ní kí wọ́n jẹ́wọ́ èwo ló jẹ́wọ́ nù wọn. Àmọ́ tí n bá kó wọn débi tá à ń lọ Táíwò tí n bá kó wọn débi tí mò ń lọ yìí wo ojú ọ̀gbagadì ni fúnra lára wọn báyìí ni wọ́n fẹ̀nu ara wọn kà kó tó pa wọn mi bẹ́ẹ̀ ni mo sọ fún un. Ṣé o rí nǹkan tí mo fi kọ̀ǹkọ̀ pẹ̀lú ẹ̀ ni pé agbọ́n ń sẹ́ oyin ń sẹ́ ojú olókèrè kóńgbàkóńgbà orí kóńgbà tó bá lè ṣe bó ṣe sọ tó dẹ̀ lè work ó máa fi náà ní promotion. Ibi tí mo lọ gangan nu torí wípé tó bá ṣe tán ní ìsìn tí wọ́n bá jẹ́wọ́ yóò fún wọn ní gbéga ń fòrùn tiwọ́ náà pé ìwọ rẹ akọni rèé láàrin àwọn wèrè mẹ́rin. Wọn ò sì ní kú sọ̀hún. Torí bàbá ti gbà wọ́n ní ìsìn tá a bá kó wọn lọ bí tá à ń kó wọn lọ tí wọ́n bá ti ṣèbúra tán á kó wọn padà tó tá a bá ti kó wọn padà ó wá ṣeé ṣe eléyìí tó bá mọ ọwọ́ mẹsẹ̀ ń bẹ̀ kó kú sínú station yẹn àyàn àmọ́ kí wọ́n kú sọ́run wọ́n bá ti ìdílé kún kú sí. ọba jẹ́ ọlọ́dọ̀ tí wọ́n kú sí tó ṣe sọ ẹ̀ bẹ́ẹ̀ kò sí ọ̀rẹ́ mi o ìgbéga ńlá ò máa bá ẹ̀. Hello, officer. Yeah. Bring the 5 cases of all those. You no. Come over.
alẹ́lẹ́ wọn ò gbọ́ poroporo rí odó ọ̀gàngán òru sọ̀sọ̀ wọn ò gbọ́ kùsọ̀kùsọ̀ bẹ́ẹ̀ ajágbó ajágbọ́n rí àgbó kan àgbó tàdí gbọ̀ngbọ̀ngbọ̀n ẹlẹ́mọ̀ ń ka o òkòkò mọ̀ ká ara ọfà yìí mọ̀ ká aláka àgbáka wá ń ò sì kàrí káwọ́ mú mi kásẹ̀ mú mi ọ̀ka mú ní para èèkàn biribiri lóde àká ìyálaka àgbà babalaka ká ọlọ́tọ̀ wọn kàràkàrà kàràgbàsà agaran fífín awòde ìṣèlú arìnrìn awòde ìjẹ̀ṣà àwọn ní jáwé jímọ̀ wọn ní jímọ̀ ń jáwé mi ò mọ bí àwọn ọ̀dọ́ wọn ọmọkùnrin ti gbó mẹ́kùn péjò rí. ibi tí kànnàkànnà bá ti pàjàǹjà ẹranko kẹranko tó bá gbàbẹ̀ kọjá ó gbà àrùn ẹ̀tẹ̀ sẹ́rí bí ọ̀rọ̀ débú yìí. ó yẹ bẹ̀rẹ̀ sí búra báyìí ó yá gbé mi sì kẹ bẹ̀rẹ̀ sí búra. ó lẹ fún ojú ara yín èyí ó kẹsẹ̀ bódò kó tún máa kó òtún àbí ẹ ṣe wọ́n ṣe. Calm down, we go do am. Ọya. Èmi Fọlá ọmọ Tọ́ìbà tó bá jẹ́ pé mo kọ̀ọ̀kan nípa nǹkan tó ṣẹlẹ̀ kí n fọwọ́ ara mi ṣera. wá. Ọya. Which kind of water be this, sir? Omi ayé mi, omi ayé lálá. Gbé. Ọmọ tí wọ́n ń sọ yìí kí ọ̀sẹ̀ ṣe yín bó ṣe ń sojú o. Àbí kò sí ọ. Sẹ́mi mo pa ni. Ọ̀dà tó bá jẹ́ pé mi àjùlọ ọmọ táwa ni mo kóyọ ọtí. Kọ̀sẹ̀ sọ bó ṣe ń sojú. Omi ó gbé ọ lọ dandan gan. Ẹ dákun ẹ má bínú ṣé omi àgbọn lẹ fi ṣe kínní ni torí ó dùn bákanbákan. Bọ́ bá ṣe rí lẹ́nu rẹ ni ó sì gbà á. Ní kí n ṣe gbà ó ti dà mo ti bàwẹ̀ mi jẹ́ nìsín o ẹ tètè bá mi sọ fáwọn ọmọ kan bá mi ro pando èyàn ò lè jáwèé kéèyàn tó má jẹ pando. pé kálẹ̀. ngbà kò sí wàhálà. ọ̀dà náà múra tiẹ̀. tó bá yẹ pé èmi as in I. ẹ jọ kò í ṣe ṣáì ni wọ́n dárúkọ ẹ̀yin gangan ní kẹ́ dárúkọ ara yan. Ṣáì is not a killer. Ẹ sàṣọ bẹ́ẹ̀ tí mo ṣe. So èmi Ṣèyí ọmọ náà yín mo mọ̀ nípa wọ́n yí pa ọmọ máì ogun. lákàáyé. ogun ẹ̀ méjọ kí n máa die. wá. Memo to jam me, ma die for real life. Na me, do am say na me. Ẹ fi trailer Dangote sí o, ó gbà yín kó má pa yín tán. They do like say this thing. Ṣé ẹ jẹ búrẹ́dì wá bí ni wọ́n ti mọ gbogbo mi ò sàtàn. Shut your mouth, abeg. Tó bá jókòó wọ nìkan, ọkọ̀ pa ọ́ dànù, káàrà ọ̀sán pa ọ́ bí bẹ́ẹ̀. Kí ni tí ọ? Ẹ wọ̀. Excuse me, no, it's not done. No, you can't do that. Àwọn ò ní mo ni. Ṣé bẹ́ẹ̀ mi mo bímọ mi? Ngbà tẹ́ wá lọ́mọ yẹn kọ́, ṣé ńlá ilé lè pa ọmọ yẹn. So? Ṣé mo lè wùsùn tún kí n pọ́ mọ́ ni? Ó possible, ayé la bá sà. Ọ̀tọ̀. Ọjọ́ ọmọdé kan nù yín bá múlẹ̀ lọ́mọ, kò mọ́jọ́ tí ó balẹ̀ lọ, ó yẹ wá máa lérí. Ká máa lọlé. Bàbá leader level, ń pando. Kéèyàn wá láti san kókó wá búra ń kúrò. Iná ń jó lóko máa jala ní oṣòfófó máa jala. Gbà lọ mi. Oògùn rèé abẹnugọ̀ọ̀gọ̀. Ọ̀sà òní ò jẹ́ olúbú ojú ọmọ. Ó gbéra ní ìsìn, ó lọ rè ní olórí ọmọ rẹ̀. Ọmọ rẹ̀ ọjà lálà òwú, akutuku ọ̀wú, ó sì gbẹlẹ́gbọ́n ní ìsìn. Gbéra ní ìsìn. Àwo ọ̀kàrẹ̀ láì. Wo yóò máa ju ọ sí. Àṣẹ wá. Sórí ẹ̀yìn eléyìí tó fún mi yìí inú mi dùn pé o sọ lójú àwọn karambani tí wọ́n wá múlẹ̀ o torí bí o bá sọ ó ṣeé ṣe kí wọ́n tún lọ dọ́gbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí àmọ́ ńgbà tó o ti sọ lójú wọn yà á. Ọgbọ́n àgbà mọ́ lò. Ọ̀kàrẹ̀ láì yóò máa ju ọ sí. Yóò máa ju ọ sí. Tètè o. Somebody help me! You have to see that job. Oh my God! Come on. Bọ́sí ní ẹ̀ẹ́dẹ́sẹ̀ padà sáàrin. Pẹ̀lú dé tí wọn náà tán báyìí. Tú kìíní ilẹ̀. Enjoy your journey. Go sùn kọ́rọ̀ gidi kalẹ̀ ní oṣù tí ẹ make sound kò ṣe gbogbo. Bọ́lá ló lórí ẹni wọn náà ti pẹ́ jù wá ṣe ṣàṣàṣà àti dìde ó ti pẹ́ jù. Wọ́n ti tó ti tẹ̀sán mọ́ kí ni ẹ̀. Ti ṣe jù nìyẹn.
Baby. Mo ti kú lọ́rọ̀ baby o. Báwo lẹ ṣe ṣe ń sìn? Báwo làwọn ṣé o wà okay? Mo ṣe, òun ṣe, ìwọ ṣe, ó dẹ̀ di ṣe, ó wá ní báwo lẹ ṣe. Ìgbà tó ti dìde lórí ẹ̀kọ́ ló ti dájú láì. Àkójọ sì ké. Ṣebí ìwọ ló ṣe last. Báwo ló ṣe ké? Ẹ tí ò lọ 2 minutes lọ́mọ torí ẹ̀kẹ́, ó ti tẹ̀sán, òun ló dé lẹ́yìn ṣe yá máa gbé, gbogbo wa rèé, bó ṣe rí rèé. Ọmọ yìí ti lọ. Ẹ wọ́n ní ọlọ́run ṣe fingerprint ọmọ abalára ọmọ adigun tó wọ́n ní èmi kú mo ti dìde tipẹ́. O ti dìde tipẹ́. O wọlé àbò wọlé. Ẹni ló dìde tipẹ́. O wọlé àbò wọlé. Ẹgbẹ́ excuse mi yẹn ni àwọn tí ọ̀rọ̀ wọlé. Ẹgbẹ́ mi ni màá wọlé. Ẹgbẹ́ wọlé tó ẹgbẹ́ wọlé sí lọ. Ẹgbẹ́ wọlé láti lọ. Ọmọ wọ́n ní. Ẹ̀yin god. Àwọn òdìyàn. Mi ní mi gọ̀ bọ̀ kí la fẹ́ ṣe báyìí. Kílà igó mi jọ mo fẹ́ lọ́wọ́ abẹ òní kó báyìí o èwo ni kí la fẹ́ ṣe ṣájọ́ pa ni kí ló fẹ́ ṣe ni. Ṣé sọ pé báwo ni mo ṣe fẹ́ ṣe báwo ni gbogbo wa ṣe máa ṣe a máa wá gbogbo wa jọ máa gbé a máa lọ dispose ẹ̀. Ọ̀gá gbé kiri jọ. Gbogbo wa lè wọlé. Ẹ fà lẹ́sẹ̀. Gbé lọ. Ẹ jẹ́ kí lè ṣú. Ilé ìtì ṣù báyìí. Ṣé ilé ìtì ṣù báyìí? Ọ̀gá fọ́ọ̀lù mo fẹ́ lo tọ́lẹ̀tì mo. Wọ́n bí ẹrẹ́. Ó ní kí máa mi fọwọ́ kan nǹkan tó tutù. Binanjologo majala niyo ṣòfófó majala. Binanjologo majala niyo ṣòfófó majala. Ilẹ̀ pa àkọ́kọ́ o ilẹ̀ pa. Kí ló ṣe? Ìgbà tí lẹ́jẹ̀ ti fi ẹ́ sílẹ̀ tó jẹ́ pé mi nìkan àdágbé àdáfà ni mò ń ṣe lórí ẹ̀ wọ́n lé ó ṣe lé ìtọ́. Àwọn ọ̀rẹ́ mi ló tì mí sí. Tọ́lẹ̀ bá ti ẹtì ẹtì ṣọ́yẹ kó o gbọ́ ṣọ́yẹ kó o gbà Tádé. Bàbá ìjọ kí la lè ṣe sí? Bàbá ẹ gbà mí lórí ọmọ yìí. Ìyá wa ẹ má jẹ́ tàn yín ẹ farabalẹ̀ ẹ má jẹ́ tàn yín ọmọ yín ti jẹ̀bi ikú ó sì gbọ́dọ̀ kú ni. Bàbá torí ẹ̀ mo ṣe wá bí. Bàbá ẹ gbà mí. Bàbá ẹ gbà mí ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi ẹ má sọ mí dàgbọ́ alẹ́ bàbá. Ẹ jọ̀ọ́ ẹ gbà mí. Ọ̀dà tí ò bá wá ní ikú mọ́ á rì mọ́lẹ̀ lóye. Bàbá ẹni tó bá rì mọ́lẹ̀ lóye ó ti kú. Mi ìfẹ́ kó kú ẹlẹ́sùn máa rì mọ́lẹ̀ lóye bàbá ẹ ṣàánú mi o. Ẹ farabalẹ̀. Tá a bá ní mọ́lẹ̀ lóye kò lé nílé ayé gbé ọmọbìnrin tẹ́ ẹ dẹ́mì légbodò ó ní àlọ́ ìjàmọ̀ kan tí ń bẹ lọ́wọ́ rẹ̀ òun ló gbọ́dọ̀ gbà wá tí ò bá fi lè gbà wá ẹyẹ lọ ṣàṣà lóòrèrè ibi tí ó sì lọ yìí gan ni wọ́n ń pè ní ilẹ̀ pa àkọ́kọ́. A rí gbà bàbá ó máa rí gbà nígbà ẹlẹ́dàá mi máa jẹ́ kó rí gbà ìṣẹ̀dá mi á jẹ́ orí gbà Tádé wo tó kó mi sí. Tádé pa mí o Tádé pa mí ìṣẹ̀dá mi á jẹ́ kó lọ rí á jẹ́ kó bọ̀ rí wàrà ló gbà yé mo kú o lọ. Agbẹ́mi ni wálé ẹja àgbàdìbà ní ìbàdàn àwọn ọjà olùkọ́ òṣìṣẹ́ wọn ní sàkó ọjà bọ́dà.
abọ́nisáró òkè apá ìdúkọ́lé rárẹ̀ àdùmọ̀kọ́lé abánilọ ó ṣe wọlé kùdù fún mi o tí abọ́nisáró òkè apá ìdúkọ́lé rárẹ̀ àjogún ó ń kọ́lé abánilọ ó ṣe siniyama ikú aṣáṣọ ní bùjẹ́mọ̀ siniyama àrùn aṣọ ní bùjẹ́mọ̀ siniyama ikú ẹja òfò aṣọ ní bùjẹ́mọ̀ siniyama wọ́bẹ̀. ẹjọ́ aṣáṣọ ní bùjẹ́mọ̀ siniyama ikú padà. àwọn aṣáṣọ ní bùjẹ́mọ̀ siniyama ikú aṣáṣọ ní bùjẹ́mọ̀ siniyama àwọn aṣáṣọ ní bùjẹ́mọ̀. ẹ ra bàbá ẹ dákun bàbá mo ti ń rìn kiri tipẹ́ òǹgbẹ ń gbẹ mí ẹ fún mi lómi. o fẹ́ mú un. bẹ́ẹ̀ ni bàbá. ń fún ọ lómi. ẹ ṣeun. Ọlọ́run ṣàánú mi ní ọjọ́ kan mọ̀ ń lọ láyọ̀ kó bọ̀ láyọ̀ orí mi jọ̀ọ́ má jẹ́ fojú sunkún ọmọ o Tádé orí mi á sìn ẹ́ lọ o ẹlẹ́dàá mi á sìn ẹ́ lọ o wàá lọ láyọ̀ wàá bọ̀ láyọ̀ o mi ò ní kẹ́ni kó lọ bẹ̀ kó má jẹ̀kú ẹ o mi ì bá yọ ọmọ kan jẹ́ ayé ọmọ mi ò ní bàjẹ́ wọn ò ní gbọ́ bàtà òfò sẹ́nu ọ̀nà mi lórí Tádé ọmọ àyà mi tó mú á jẹ́ kó lọ rí á jẹ́ kó bọ̀ ọ́ rè o Tádé wàá lọ rí wàá bọ̀ rí sẹ́ ìṣẹ̀dá mi ò ní gbàbọ̀dẹ̀ lórí ẹ̀ mi ò ní fojú sunkún ẹ̀ àdàbí tí mo bá ba ayé ọmọ kankan jẹ́ lórí ẹ̀ ló kù Tádé wàá máa lọ rí wàá máa bọ̀ rí Tádé mò ń pè orí ẹ̀ báyìí wàá lọ rí wàá bọ̀ rí. ọjọ́ ọ̀run dákẹ́ ní kí ṣe bẹ́ẹ̀ lẹ́yẹ ẹ̀mí àgbà òsìfò
alẹ́lẹ́ bẹ́ẹ̀ ni ògbó ìtìntìn alùbálùbá ìgbà ògbó mi kóró alùbàrà bẹ́ẹ̀ ni bàrà òkè gbọ́. ike wọlé ike kàmẹ́tì ọ̀gángan bá máa tiẹ̀ máa tàn adébẹ́ẹ̀sẹ̀ kan ṣoṣo gbè ètò ọkọ̀ ọmọ ìságàjà lọ nítorí ikú àmì dẹ́rẹ́ kò bá mi ó kẹrẹgbẹ ọbí fún mẹ́mẹ́ kó àrè dànù àrùwọ́ mi nílé kò bá mi ó kẹrẹgbẹ ìfún mẹ́mẹ́ kó àrè dànù àkíyèsí lóògùn ejò. òjò láwọn tó wà lẹ́yìn ẹ̀ nǹkan tó dẹ̀ ní kí n fún ẹ màá dẹ̀ fún ẹ àdó ìjàmọ̀ ayé dà orin ìjà ìní àti ẹ ó jọjọ mi. ìsìnkú ọrùn jẹbùrà o mama bínú ó bá jẹbùrà àwọn olùgbẹ́bẹ̀ ó bá jẹbùrà ọ̀fẹ́rẹ́ gẹ́gẹ́ adé ọmọ Ọ̀rúnmìlà ọba lọ́tàgbà gẹ́gbà ìjọ owó ìjà mọ́ ọ̀fẹ́rẹ́ gẹ́gẹ́ àjàǹgbá ìdè bẹ́tà bẹ́rà bẹ́rà wọ́n tún bàbá sọ kúrò ó lè kú mọ́ bẹ́rà bẹ́rà ọ̀fẹ́rẹ́ gẹ́gẹ́ káàbọ̀ kúl àjọwọ́ rẹ̀ dà ọgbẹ́ iléyà. lọ́nà wo túnú ṣé kò dáa báyìí. ọbẹ̀lẹ̀ yóò dáa kò wúlò fúnra ẹ̀ rárá báyìí mọ́ kò ní wúlò fún mi mọ́. ìyá ẹ máa dúpẹ́ ni bí ó ti lògbà rẹ̀ rí ẹ má jẹ́ ń tàn yín àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tó kù ńkọ́ ìbọn náà wà wọ́n ti di ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ wọ́n ti da àgùntàn jẹ́mọ̀jẹ́mọ̀ wọ́n ti dà láàmù tí ń jẹlẹ́bọ̀ ògiri ọmọbìnrin tẹ́ ń ṣe sọ̀rọ̀ rẹ̀ yìí ń bínú kíkankíkan bí ìbàjẹ́ kẹ́mi gan bá jọkùnrin kò bá ti máa padà wá bẹ́ẹ̀ ni bí n bá ní lọ mẹ́wúrẹ́ wá mo fẹ́ fi sàsún ni bí n bá sì ní ẹ má gbò kẹ́ ẹ má gùn tán wá tágùntàn náà bá lóyún tán ó bá bímọ tán tó bá bí àgbò ó bá dàgbà tán á fi bọ́fà ni ẹ wo kò sí nǹkan tá a lè ṣe sí bí ó ṣe wà rí bí ó ṣe lògbà rẹ̀ rí. Tade wọ́n bó ṣe ṣe rẹ̀ wọ́n bó ṣe rí nsìn ó wúlò fún rẹ̀ ó wúlò fẹ́mi náà ṣé ó dáa báyìí ní láti ìgbà tí bàbá ẹ̀ ti kú èmi nìkan àfọlọ́n àárí anybody ààrẹ bíi bàbá ẹ̀ kọ̀ọ̀kan kó béèrè ẹ̀ bó ṣe ń jẹ bó ṣe ń mu ó ti ṣàánú mi pé ó ní bàbá láyé mọ́ wọ́n bá máa yọjú pé mo tọ́ ọmọ kan mo tọ́ sí Tade Ọlọ́run pé mo tọ́ ẹ o. ẹ wò ó ẹ wò ìyá wa ọ̀rọ̀ falẹ̀ máa tẹ̀lé kí fà ṣàánú. òwò wa ara ní gúdúgúdú mẹ́jà ó bá wọn ẹ̀já bí wọ́n gbẹ́jẹ̀ ẹ̀kọ́ àná àbáramọ̀ rẹ̀ jẹun akọ ọmọ tí bọ́lọ́gì nípa àlọ́ ìyá ayé bẹ́ẹ̀ bá dọ̀dọ̀ ẹ má mọ̀ gbẹ́ lọ bẹ́ẹ̀ bá dẹ̀yẹ tí fọ̀ lọ́jọ́ òfurufú ẹ má mọ̀ bá ń jà o ají marisan lórúkọ tá a pè fà o ají mo gbẹ́dọ̀ kọ́rùn ọmọdé orúkọ tá a pọ̀ Ọ̀rúnmìlà ó ti máa ń bà ọmọ bíi tásà lórúkọ tá a pè ìyàmí àjẹ ají mo gbẹ́dọ̀ kọ́rùn ọmọdé lórúkọ tá a pè ìyàn kọ́rùn.